Hi everyone, welcome to my channel. Ṣé rí àwọn bàbá wa náà máa ń sọ pé ìbọ̀kúbọ̀ lọ́mọdé bọ́ kúrò nǹkó tó ìgbàkúgbà nígbà bọ́ bá ṣe máa ń ṣe ń bọ̀ jẹ́ pé àníyàn rẹ lọ síbi ọ̀dọ̀ Ògún ni òun fẹ́ fún ní obì ó ti yé tó bá mú obì lọ́wọ́ bí ò sọ gan fóògùn gan tó bá mú obì pé Ọlọ́run o obì yìí o Ògún mo fẹ́ fún o nípa ọ̀rọ̀ ilé ayé òun kó káyé òun rójú káyé òun ó túbà kó sì mú obì àtọmọ tútù kó fi lérí Ògún yóò rí bẹ́ẹ̀ fún un. Ṣe rí ìṣẹ̀ṣe tí ń fẹjú báyìí àdúpẹ́ fún Elédùmarè ayé ìgbà kan ọmọ ẹ tí ń jẹ́ ológun yàtọ̀ sí ọdẹ ó ti yé ní ayé ìgbà kan ọ̀pọ̀sẹ́ tó máa ti ń jẹ́ ológun àti ọdẹ ṣùgbọ́n ní ayé ìsìn báyìí wọ́n ti mọ̀ pé ológun wà ọlọ́dẹ wà ó ti yé ní ìlú Òṣogbo lónìí àti gbogbo àgbègbè rẹ̀ kápátá mo máa fọ́ sọ̀yà pé èmi ni mo ríra mi dá pé ológun ní ìlú Òṣogbo tí mo sì ní àwọn ọmọ ẹgbẹ́ ní ẹ̀yìn ó ti yé pé bí mo ṣe wáyé gan tẹ bá yín fáìtì mi lóde ní ìsìnbáyìí dandan ni kí n kó bọ̀ lẹ́yìn ta ní bọ̀ yìí àwọn ológun ní bọ̀ yìí tó bá ti rí aparu ọwọ́ mi mo ti mọ̀ pé àwọn ológun ní bọ̀ yìí wọ́n máa ń sọdún fá wọ́n máa ń fáìtì mi ó ti yé ìjẹta ní ìsìn wọn sọdún fá tí mo kó àwọn mi lẹ́yìn tí mo kó ìbọn tí mo mú aparu mi tí mo sì lọ síbẹ̀ ẹ rí i pé nígbà wọn rí mi wọn ò bá mi ní ẹni tó wọ aṣọ gbọ́sà pàkátòkàtò lẹ́yìn pé ológun lẹ̀ ní lóòótọ́ àrífìlà rẹ̀ a sì rí aparu ní ọwọ́ rẹ̀ a sì rí ìbọn tí ó kó lẹ́yìn. Bí mo ṣe jẹ́ ní Òṣogbo èmi ni àkọ́kọ́ tí ológun tí mo kọ́ máa bọ Ògún fún Àtaọ̀jà tí n bá ti bọ̀ Ògún bàbá mi mo wà pé mi wọ́n rán Àtaọ̀jà ọ̀ràn kọ́ lábàá pé ó ti yá o kí wọ́n bá wọn náà bọ Ògún àwọn gbogbo àwọn ọlọ́dẹ lóṣogbo wọn tẹ̀lé mi lẹ́yìn ayọ̀jọ̀ lọ sí ibẹ̀ màá sì súre ń súre fún bàbá wa Àtaọ̀jà ń súre fún ìyàwó wọn ń súre fún bàbá kékeré àwọn aṣọ òbí létà àwọn ọlọ́sùn náà tún wá wọn ò gbèbí tàwọn náà wà ń bá wọn sọ àwọn ológun kọ̀ọ̀kan náà àwọn ọmọ náà ọ̀rọ̀ òbí ń bá wọn sọ kí n tó di pé mo bẹ́ ajá sí Ògún. Ògún àwọn òdàbọ̀ o ẹ̀wọ̀n lè jí ègbè lẹ́yìn ẹnìkan ègbè lẹ́yìn ìdálókọ̀ dábàá ẹ̀kọ́ ọ̀rọ̀ wá o tó bá ro kókó òde tó bá ro kọ́ ọ̀bọ̀ tó bá nílẹ̀ ìjọ ìlànà tó bá ẹ̀kọ́ dábọ̀ kọ́ sàánú báyìí Ògún o Ògún àwọn ẹ̀wọ̀n lè jí ègbè lẹ́yìn ẹnìkan ègbè lẹ́yìn ìdálóró báyìí o wọ́n ní tàbá gbé sílẹ̀ ọmọ afẹ́ jẹ ọmọ afẹ́ mú ọmọ àfìdọ́rin báyìí nímọ̀ rẹ̀ adífá fún Elédùmarè aṣọ pẹtẹkálí ayé kò sí tọ́lọ́run ò lè ṣe tó bá sì ju aṣọ dáhàmú kò tútù àsìkádà bí ọyẹ́ kò sí tọ́lọ́run ò lè ṣe àràtọ́ mílẹ̀ nígbà tó bá mú dúdú amúhun fún amáyìnrín àfi pẹ̀lú Ọlọ́run tó bí wọ́n ti yẹn lọ Elédùmarè kọba láyè sí báyìí afẹ́ súre ń di Ògún ni o kọjá du àwọ̀ gbà báyìí o Ògún má jẹ́ àríjà rẹ̀ ń gbà kọ́ kàmáyì àtúnjáde lọ báyìí o kọ́ dábọ̀ Ògún o ẹ̀wọ̀n lè jí ègbèlẹ́yìn ẹnìkan ègbèlẹ́yìn àìdálóró kọ́ dábọ̀ kọ́ sànú báyìí o wọ́n ní gbangbanaku adífá fún Ògún oníjà ò lé ẹjẹ́ mú wa tó lù wọ́n rán ajìrì mọ́sàrẹ́ bí ìjà ǹjẹ́ mo ti wá tó rí mi gbà lágbẹ̀dẹ́ gbangbanaku mo tó rí mi gbà lágbẹ̀dẹ́ Ògún mọ́jẹ ìríjà rẹ̀ ń gbà kọ́ kàmáyì kọ́ sànú báyìí o kọ́ dábọ̀ báyìí o Ògún dájì babaláwo bá fún àbọ̀ nbẹ́ lọ́rùn ìbọn ọ̀tá ẹ̀bọn wọn ní kọ́ wá ṣe ìbá ló ń sa Ògún dájì ó ní sẹ́yìn àpẹẹrẹ tí mo fi ń fọ́ ni mo fi ń ṣẹ́gun gbogbo ẹnì kọ̀ọ̀kan tọ́wá tí ń wò wọ́ Ògún bẹ́ẹ̀ kọ́ sànú báyìí wọ́n jẹ́ wọ́n rí jà rẹ̀ ń gbà kọ́ kàmáyì kọ́ dọ́wọ́ báyìí kọ́ dábọ̀ kọ́ sànú báyìí o àwọn aláìmọ̀kànmọ̀kàn ní sọ wọ́n ní tógun bá gbalẹ̀ gboko dogodo àwọn ó sì gbogbo ogi lọ wọn mọ̀ pé ìsà tó nílé ó lè gboko bàbá yín lọ́wọ́ ẹni Ògún mọ́ gbà lọ wa báyìí o àbúrò ayé mọ̀jọ́ ṣẹlẹ̀ sí abáyé Ògún kọ́ lànà fún wa ní báyìí o kọ́ lànà bó ṣe lànà falára Ògún kọ́ lànà fún wa o bó ṣe lànà fájèrò Ògún kọ́ lànà fún wa bó ṣe rà fọwọ́ ọ̀dọ́ àgbà àga Ògún kọ́ lànà fún wa ìwọ là fún gbogbo gbanú mọ̀lẹ̀ Ògún àwọ̀ òun ó kì í bò sí rẹ o kọ́ lànà fún mi kádùn àmì ọgbà bí mo ṣe lérò lọ Ògún kì í má rí jáde ńgbà kọ́ ọ̀kan báyìí o kì í má rí jáde ńgbà kọ́ ọ̀kan báyìí gbogbo ẹ ti ń lọ tí ń wọkọ̀ ni tí ń gọ̀kadà ni tí ń rìn lójú títì ni tí ń fẹsẹ̀ rìn ni ń lọ bíkíbi Ògún mọ̀mọ̀jì oríjà rẹ báyìí o ọ̀sọ̀lọ́kùnrin ní oṣù lóbìnrin mọ̀jì oríjà rẹ báyìí o gbogbo ẹ ti ń bọ̀ wálé ọdún Ọ̀ṣun Ògún ìwọ náà là ń ké pé o
ìwọ lọ ń sọ pàjẹ́ wọn oríjà rẹ̀ ń gbà kọ́ ọ̀kan báyìí Ògún àwò ẹ̀wọ̀n lè jí ègbè lẹ́yìn kò jó rí bẹ́ẹ̀ báyìí tó. ṣẹ̀dá fáwọn tó ń wò yín dáadáa sàn. Ògún àwò ẹ̀wọ̀n lè jí gbogbo ojúkójú tí ń wò mí nídìí Ògún bàbá mi tí mò ń ṣàdúrà tí mò ń súre mbẹ wọ́n jẹ́ wọn oríjà rẹ̀ ń gbà kọ́ ọ̀kan báyìí ọlọ́kùnrin má jẹ́ oríjó Ògún o olóbìnrin má jẹ́ oríjó Ògún o ẹni tí mo mọ̀ ní ẹni tí ìmọ̀ ni wọ́n jẹ́ wọn oríjó Ògún tọmọtọmọ tẹbí tara báyìí o gbogbo ẹni tó bá ti ní kọ́ gbogbo ẹni tó bá ti wá ní òun bínú wa ọsọlọkùnrin ní Ògún kọ́ pàǹfẹ̀ náà fọ́nṣu ó sọ lóbìnrin tí bá ti ń bínú wa Ògún kọ́ pàǹfẹ̀ náà fọ́nṣu ẹni tá àmọ́ ni ẹni tá àmọ́ tó bá ti rí àti ń bínú wa ẹni tó bá ní oore wa ò ní tí a lọ Ògún kọ́ pàǹfẹ̀ náà fọ́nṣu ní báyìí o bó o ṣe pọkọ sójú náà tó pàyàwó àṣẹyìn àrò kọ́ pa bẹ́ẹ̀ ni Ògún yóò rí bẹ́ẹ̀ o. ìṣe rí àwọn bàbá wa náà máa ń sọ pé ìbọkúbọ lọmọdé bọ kúrò nǹkó tó ìgbàkúgbà nígbà bọ́ bá ṣe máa ń ṣe ń bọ̀ jẹ́ pé àníyàn rẹ lọ síbi ọ̀dọ̀ Ògún ni òun fẹ́ fún ní obì ó ti yé tó bá mú obì lọ bí ò sọ gan fóògùn gan tó bá mú obì pé Ọlọ́run o obì yìí o Ògún mo fẹ́ fún o nípa ọ̀rọ̀ ilé ayé òun kó ayé òun rójú káyé òun ó túbà kó sì mú obì àtọmọ tútù kó fi lérí Ògún yóò rí bẹ́ẹ̀ fún un.